العلماء nínú àlùfáà tó gbòde ما يستفزه الزهو والذهب والعشب. wọ́n pààyàn lé tí wọ́n yẹ sí àmọ́ wa wú lọ́mọ wa fẹ́ nínú ọba pẹ̀lú àìlú àwọn ìyàwó làbá tí wọ́n mọ̀ ọmọ ìyàwó wọ́n mọ̀ pé ìyà dé ṣe tẹ̀rí ìbú wa tó oníbọ̀lẹ̀ ni wọ́n tó ní ọyá èyí máa gbọ́ pẹ̀lú sí tẹ̀rí ìbú kí n tó bọ́lẹ̀ ìyà tí ìjọra ni lójú yóò ti gùn ó ti wọlé wù. فإن عظ أنفه وإن وعظ وأنفا. tọ́wọ́n bá ṣe wáàsí fún kò nígbà yóò rọ padà àmọ́ tó bá ní kó òun ṣe wáàsí yóò múra gidigidi bí ẹni kó òun ti mánú ẹsẹ̀. فذاك في الدرك الرابع من النار. tọ́ta kí ni first class lọ́wọ́ àná náà. ومن العلماء nínú àwọn àfọwọ́níwáàsí tí ń ṣe tíra tí ń ṣe útúbà. من نصب نفسه للفتيان. ẹnìkan ìyẹn mufti ọ̀hún náà lọ́yọ̀ rẹ̀ mufti kọ́lẹ̀ àbí òkúnlẹ̀ à ń jà sí mufti sábà jà sí mufti ẹsẹ̀ ń tẹ̀yìn ẹ̀ jà sí bọ́ bá yé yẹn dáadáa ọ̀ sani àfọ olórin bàbá tó dáhùn náà ni wọn kọ alikalibo ahasanu alata mẹ́ta sá tungbe. الكلب أحسن حالة وهو النهاية بالقصاص ممن تصدى للرئاسة قبل إقبال الرئاسة. jíjẹ ẹsẹ̀ tí a máa dù jẹ́jà bàbá yìí ló jòkó wọn wá bẹ̀gbẹ̀ wa jẹ bàbá tá jòkó tì kí ẹ̀ lágbára ma àwọn àgbàlagbà kúlẹ̀ fi mílẹ̀ fi wọn àníwọ̀ láfẹ́ nítọ́ dáànù bẹ́ẹ̀ náà ní ká yẹrẹ ní mufti gbolo kátìrà dé àmọ́tàbá ní ọwá ṣe é tọ̀ ọwá ní sùnmọ́nù àmọ́tàbá sí gbolo kátìrà dé tábà ní ọwá ṣe ò ní sùn ọba tí ò gbé wá sí alikalibu asanu halata ajá wúlò jọlọba ní mọ́tà sádàrà nílé àásà fẹ́ni ó tirẹ̀ síwájú kọ́ ó tó nípa fi ọ́ ṣe ẹni bá wà ń bẹ̀rẹ̀ lọ túnra sí ẹ̀yin láyé ń wò ẹ̀yin láyé ń gbọ́ ẹ̀mọ̀tẹ́ sọ̀fáyé o tí ò ní tàṣí tọ́lọ́wà títí ànábì Muhammad àtàwọn oníwàásí náà. من نصب نفسه للفتيان فيفتي بالخطأ. ọmọ àti mistake. والله يبغض المتكلفين. ọlọ́run bí ẹni tí ń gbé wàhálà kọ ẹ̀ lọ́rùn tí pààrẹ̀ ọ̀ká. وذاك في الدرك الخامس من النار. class 5 lọ́wọ́ ẹnu náà. ومن العلماء màá sọ gbọ́dọ̀ jábọ̀ lọ́gbà. من يتعلم من اليهود والنصارى báwa lọ kéwu Yahudi tó kéwu Nasara tí ó máa wá kó òun ṣe wá sí. ليعذب من يتخذ علمه. wọ́n lè pọ́n alẹ́ pé kódà ńgbà tó gbọ́ lọ́dún bá tán ní tó ń sọ àfúnátó ẹ̀jẹ̀kìrìsó kìnnìkan sáà tí ò wá ní síbẹ̀ lọ́lọ́run gbẹ̀. فذاك في الدرك السادس من النار. kókó ìfàlọ́wà lè náà tó ráwọn tó mọ́rọ̀ wọn yìí múlẹ̀ ìdí ni wọ́n mustasrikuna ni wọ́n àmọ́ kì í ṣe láì fi ká mú ọ̀rọ̀ al-hikmatu dalatul mu'min haythu ma wajadaha ibikíbi tá a bá ti sọ kásárì bẹ̀rù ọlọ́run lára tó fẹ́ kó sì wúlò. ومن العلماء nínú àbá àtọ́gbà yé. من يتخذ علمه مروءة ونبلا وذكرا في ó النار. ti sọ ìmọ̀ rẹ̀ di gbóró tí fi ń pawó ó ti sọ ọdọkùn tí fi ń fa àwọn èèyàn lẹ́sẹ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ní sábẹ́ mọ̀ tó máa wá rí mi lé nítorí kí wọ́n lè darí sọ́dọ̀ rẹ̀. فذاك في الدرك السابع من النار. ipò keje lọ́wọ́ àná olè náà فعليك بالصمت ọ̀dọ̀ rẹ̀ máa sinmi máa dákẹ́ máa dárò yìí ó pọ̀. فبه تغلب bí الشيطان. ìlú ṣe pé ilé àfáà mi mọ̀ wà ní ìjọba ti pè mí wá sí kan àwọn àfáà tá a ṣe gba dókítà nǹkan pọ̀ lára wọn ìwọ náà sọ̀rọ̀ bí bàbá ti yẹ fáwa náà nù béèyàn ọba yẹ yóò yẹra ẹ̀ bọ́ ọba jọ ayé ni ayé ọgbà rẹ̀ lè lọ́wọ́ rẹ̀ kí ni mo kí là ń bá lọ tí ò lópin kò só. وإياك ọ̀dọ̀ ìwọ́n tó ní mímọ̀. أن تدعك من غير عجب. ọ̀rọ̀ rẹ̀ ni kì í ti أفمن هذا الحديث وتضحكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. àwọn onílàlálẹ̀ yà náà wọ́n bú ẹkún ni wọ́n máa sọkún kí ló dé nípa ilẹ̀kùn
wọ́n bímọ kò tún bú ẹkún wọ́n ń kọ́lé kò bú ẹkún wọ́n ní kí ló dé wọ́n lòun mọ̀ pé yóò àti tọ́tọ́ àti ìtì ọ̀tọ̀ ẹkún ló sùn gbẹ̀yìn. أو تمشي من غير عرب صلى الله عليه وسلم. ìrìn tó bá sí rìn kiri mùnáfíkì ni bó ṣe dalérú bó ṣe dọ̀rọ̀ ló tó bu ẹni ẹlẹ́ni tó bá tẹ̀lé rẹ jẹ́ àdìsí ìdá màásùmọ́ ìjábá rẹ̀ bàbá wíwọ́n náà tàbí tú sọ́ọ́lì mọ́ ìrọ̀sí. àmì náà mọ̀kútàsídù ẹ̀fà dísì mi tù àlùmọ̀kútàsídù lẹni tó ṣe pé wọ́n ní ayé kọ́ wọ́n láyé ayé ti bàjẹ́ ayé ti dàrú. رسول الله الدنيا ملعونة ملعون ما فيها. ayé ti bàjẹ́ o ayé ti dàrú o ogun ẹtí ń bẹ́nu ayé màlúwùnù ni àwọn oní ẹsẹ̀ lépè tọ́lọ̀ ń sépèlé. إلا ذكر الله àbẹ̀jẹ̀ sàṣìkìlì. وما والاه. bí àfa àríbìdé àṣìkìlì ni tọ̀sọ́tòru tó kọ́ àwọn ọmọ ọlọ́mọ síbẹ̀ wọ́n mọ sàṣìkìlì wọ́n mọ sàṣìkìlì kì í sinmi gbà kan. àwọn tí wọ́n sàṣìkìlì òun ni ó mẹ́rin bọ́nú ayé. وما والاه. àti tọ́lá tún tẹ̀lé bí kíni. وعالما أو متعلما. ẹni kọ́ ni kéwà àtẹni tí ń lọ ilé kéwà wọn ni ó mẹ́rin bọ́ mi wàhálà ayé. وعن أبي أمامة الباهلي àbí òun máa mẹ́ta ìbàyè ní kílò náà wú. عن النبي صلى الله عليه وسلم قال كل العالم على العابد. ẹni tó ń kéwú tí ń ṣe kí làbá àbá ti ṣe yìí lórí ẹni tí ń sin lọ́hùn tí ò máa kéwú. كفضلي على دينكم. ọdún tàbí ọlá tọ́lọ́ lẹ́mi Muhammad lórí gbogbo ẹ tó ní òsì tó kéré iná rẹ tẹ ní kéwú tẹ ẹ máa kéwú aṣáájà fi sin lọ ẹja fi sin tọ́tọ́ ẹ má jọjọ pé kéwú wa náà látò fi ṣe ìbàjẹ́ ayé. وإن الله وملائكته على السماوات والأرض gbogbo asọ́mọ àtàwọn àlàtà màláíkà. حتى النملة في جحرها kòkòrò tí ń bẹnu lẹ́lẹ̀. وحتى الحوت àwọn ẹja tí ń bẹnu odò. لا يصلون على معلم الناس الخير. ẹni bá dá nǹkan rí lẹ̀ bí abá isa Dr. Isa ti dálẹ̀ yìí gbogbo ẹjọ́ máa ṣàdúrà fún màláíkà máa ṣàdúrà fún ẹyẹ máa náà lọ lásù Ádámù fi ní pin láíláí amórí ọ̀làsù Ádámù mi pin bá a ṣe dábàá wò sí dá ọlọ́wọ́n yà wọn tí ó sì ń jẹ́ kí fún bí ha ò láyé lọ lọ́wọ́ kẹ́lá bí ha kàn fún lẹ́sù bí ha ẹ̀wọ́n tó lọ sí fún bàbá ládàbí bá ń kí àwọn ìmọ̀ wọn lọ́rí káfí kó lẹ̀. سلام على أهل المعارف والخبر. ẹ̀yin àbá àkíyí o ẹ̀yin onímọ̀ àkíyí o ẹ̀yin tẹ́ mú lọ nínú tẹ́ mú Kwara dúró. سلام عليكم في التحمل والعبر. ìmú òye dání ìmú ìgbàgbé mara wàhálà tẹ́ gbé mara bàbá Imam Gambari káwọn jòkó lẹ́kọ̀ọ́ wọ́n ní ma gba mílíọ̀nù lójúmọ́ wọ́n ní wọ́n ma bọ̀ wálé wá jòkó wọ́n sì wá ká ayé bàbá mi ò ní parẹ́ nígbà ẹ̀pá mi láti ẹ̀ ń bọ̀ dání. سلام على جمع الأئمة في التقى. gbogbo ẹ̀yà àwùjọ onímọ̀ tí ọba kó jọ tí wọ́n fún lóye bàbá Anísóró bàbá wa Sẹ́kí Málàmí bàbá wa Gbándómà bàbá wa Mufti Sheikh Suleiman gbogbo àwọn bàbá wa ìmáàmù Màlẹ́ ìmáàmù wa Fúlàní ìmáàmù àgbà tí bàbá wa bá lọ rí kó jọ gbogbo yín náà la kí o Àdàbí ni Zùmúrà ni àti bàbá wa Gbágidómà àti Samsudeen Ìlọrin náà gbogbo yín la kí pẹ́ kú sẹ́ńdárù lónà tó kí Agodi. على آدمي ثم المراكب كلها. ọmọ Sheikh Adam àti gbogbo markaz pátá. وصوب كمال الدين من نوركم. tí wọ́n ẹ̀rí jámí àwọn nù ní ẹ̀rí gbàdúrà bẹ́ẹ̀ rí ọlọ́mọ́sá fi àlùbáríkà sí ọwọ́lá bẹ́ẹ̀ mọ́sá gbé tiwa náà sí markaz bá gbé nàró wọ́n jẹ́ oṣù láíláí gbogbo jàmí àti kùlìyà ti lọ sàdúrà fún. سلام على شيخ المفاخر أبو حديث. gbogbo àwọn àgbàjọ lọ sàdúrà fún ogun láwà ní pátá ìdílé Yorùbá Ìbàdàn Abẹ́òkúta Ọ̀fà Èkó. خليفته آل الأمائن والدعاء. ogun láwà ní pátá lọ sàdúrà fún. إلى زمرة للصالحين وغيرها. Sumratu Salihina bàbá ìgbìdó àsàdúrà fáwọn náà. فضائل شمس الدين تعلو على القمر. àwọn fún àmì lójó kó yín Samsudeen bàbá wa Alájà wa ìyá wa Maimuna ìyá bàbá wa Maisuna àfọwà Bádàrà wọn la sàdúrà fún káríkárí ayọ̀ nìkanlẹ̀. معالدنا كل المدارس جملة. gbogbo máàdì gbogbo madaris pátá
wọn ti ẹ̀dá kọ òsínbẹ̀ wọn ti kó pọ̀. Kàtà tí ibi Kwara pẹ̀lú Ìlọrin ìbílẹ̀ àkàtọ̀. Gbogbo lékéwu wàhálà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ àti gbogbo àwọn lékéwu ńláńlá mìíràn tí ọ̀parẹ́ kò ní parẹ́ láíláí. Alákùnlé máa yà ní iná ẹ̀tàwó lè hò dá. Lẹ́mi pé òun fẹ́ kọ́ parẹ́ ìfẹ́ kọ́ dọ̀tí ìfẹ́ kó pín àṣàdúrà fáwọn náà. Ìlàlá ìyẹ́dẹ́ ó bẹ̀rẹ̀ màwá èdè káńdà. Àwọn sàbáàbù dín tí wọ́n kóra jọ pé àfẹ́ àṣìṣe àbíṣẹ̀ṣe àbáṣìṣe lẹ́ pé àfẹ́ lórí o pẹ̀lú látòrí láti àbùfàtáyé ọjà tuntun. Kárí wo àwọn bàbá fẹ́fẹ́ yìí náà, kárí àwọn ayúdé sí àti gbogbo ẹ̀yìn tẹ́ ìnàró àlekàítán àtàfọ́ òkúta gidi tẹ́ ní ìbàjẹ́ òní wọ̀lú ẹni tó lọ́wọ́ ọ̀dọ́ lọ́wọ́ àtùgbàtẹ́ fọlọ́mù máa tó lọ ẹkú oní ọlọ́wọ́ sọ ilẹ̀ sàrẹ̀. Àwọn mùdírì Markaz adarí gbogbo ẹ̀sọ́dọ̀ wọn. Ọlọ́jẹ́ ni wọ́n kálá fi ọkọ̀. Àwọn àrẹ̀pẹ̀tẹ̀ àti àsìkí àtàṣeyọrí fún àwọn. Àwọn lókè ọ̀tá pọ̀. Àmọ́ yí ọ̀nà tó wọ́n gbà wọlé sí bàbá là. Èyí ni ọjà àmà pé kàrà máa ṣe kàádà mọ̀ bẹ̀. Bí ìbá ṣe bẹ́ẹ̀, àfọ́ òní sí náà, àmọ́ láíláí ni mọ̀ bí wọ́n máa bẹ̀. Ẹni bá fẹ́ kọ́ ọ̀rẹ́ kọ́ sàmì ká gbọ́. والله يعصمك من الناس لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي عامل الخير ليل ولا تدوم ببسي لا في القوم والبصر. Bá àwọn òyìn lé, wọ́n wá pa oyè tá àbá bàbá wọn sí wọn parẹ́, wọ́n tún wá ṣe mí ní tí wọ́n dá sí, ní tí wọ́n dá sí, ọlọ́run mọ́jà padà sí wọ́n bá wọn. Wà ní ẹ̀sìn ìlú Sínà lè sókè ní Bàlídàtì. Gbogbo ẹni ń gbé lọrin ọmọ lọrin ará lọrin lọ ṣàdúrà. Rìṣàlá ní sàádàtà ìmọ̀jídì wà lábá. Àti gómìnà wa àtàwọn olóyè àti balógun Sàràkí Tòràkí Mágàjí gbogbo ọ̀nà tí ń jẹ́ olóyè lọrin àti Kwara àṣàdúrà fún gbogbo wọn pátá. Síbi Rasúlàláhì lórí ìṣàlámìkà sídi Nàbíyàláhì rúhì dáná bíkà. Orin mo fẹ́ kájọ wílẹ̀ mọ̀kànlá. Nítorí pé fáìlú wà. Torí pé gẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ orí Ọlọ́run bẹ́ẹ̀. Inú àwọn orin tá a kọ tá a fi ṣe mọ́jú Rasul. Àti Ànábì ni. Salli ilahi wa sallim. Ilé nàbí mẹ́ta, Mustapha al-Murtada, àhálà àhálẹ́gá, wàlẹ̀ àhálẹ́ wá sábì wàl, àti báyìí márìdọ́gà, tó mẹ́lẹ̀ àlà ìfìmá, yàdù mímá. Síbi Rasúlàláhì lórí ìṣàlámìkà, síbi Nàbíyàláhì rúhì dáná bíkà. Síbi Rasúlàláhì lórí ìṣàlámìkà, síbi Nàbíyàláhì rúhì dáná bíkà. Síbi Rasúlàláhì lórí ìṣàlámìkà, síbi Nàbíyàláhì rúhì dáná bíkà. Ilayka shayri habib. Síbi Rasúlàláhì lórí ìṣàlámìkà, síbi Nàbíyàláhì rúhì dáná bíkà. Síbi Rasúlàláhì. Rasulullah. Òjíṣẹ́ Ọlọ́run tòótọ́. Nuri jalabika. Ìmọ́lẹ̀ ni ọ̀dọ̀ rẹ ló ti wá. Sidi Nabiyallah. Aṣíwájú mi, òjíṣẹ́ Ọlọ́run, ànábì Ọlọ́run, ẹ̀mí mi.
dáná fi kà. ọ̀wọ́nù rẹ̀ kò sí mòmí. kò sí mọ́mí mọ́. Sídì Rasulullah. lórí ìjàlá fi ká sídì Rasulullah lórí ìjàlá fi ká sídì Rasulullah sídì Rasulullah lórí ìjàlá fi ká sídì nàbí yàgbá ìròyìn ìjàlá fi ká sídì Rasulullah Wọ́n ní àwọn àgbà àwọn àbọ́lá. Àwọn tó ti ọwọ́ ti bá wà wọ́n lọ́wọ́ báyìí. Látara igbó àwọn àgbẹ̀rẹ̀gbà. Látara àwọn ṣéfà Adam. Àwọn gbogbo ọlọ́rẹ̀ mi ní. Ẹgbẹ́ jíṣẹ́ ọlọ́run pẹ́. Láàrin ìjàlùkọ́ kan yí pẹ́. Ó ṣe é fara gbára yín. Ó ṣe é fún kọ̀kọ̀balẹ̀ yín. Ó ṣe é fún ìrìn yín. Ó ṣe é fún ibú àdúrà. Ó ti máa bẹ̀rẹ̀ gbá ní. Ọlọ́kọ̀ wọlé àwọn. Èyí tí ó ti bẹ̀rẹ̀ sí. Aláàbẹ̀rẹ̀ ọlọ́run. Rárá ayé ayọ́lọ́. Rárá Muhammad Rasulullah. Rasulullah alayhi wa sallam. لقد جاءكم لإيلافي ألم نشرح بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف الجنة الشتاء والصيف وليعبدوا كأس البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين بسم الله الرحمن الرحيم اللهم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة سلام هي حتى مطلع الفجر آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين قال النبي آمين ونكمل آمين 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 يا الله ربنا نجنا من شر زمان نجنا من شر زمان واتنا منك سعادة واتنا منك سلامة ورضا مع ليل الهمان ورضا مع ليل الهمان سبحان ربك رب العزة وسلام على المرسلين.